ẹ̀yin èèyàn tèmi mo kí gbogbo yín níbikíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi. ẹ sọ fún yín ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ tuntun elebe eskelebe tí elebe emefiole ti wọ gbàgà fine Jagaban ti àrẹ́sì emefiole wọ́n ti lọ gbé nílé lẹ́ni wọ́n ti lọ gbé emefiole wọ́n ti lọ àrẹ́sì ẹ̀ Tinubu Bọ́lá Ahmed Tinubu ti suspend ẹ̀ fine that is very good ohun tí mo fẹ́ gangan nu nǹkan tí mo fẹ́ kó máa ṣẹlẹ̀ gangan nìyí so tẹ́ ẹ bá ṣe ìlú tí ìlú bá ní ìtumọ̀ kò sẹ́ni tí ó complain ṣùgbọ́n kí ìlú máa dàrú kò sẹ́ni tó máa fẹ́ dúró ń bẹ̀ gbogbo ala máa fẹ́ ṣe ẹ wo ìgbà tí wọ́n fi owó kún owó ọkùnrin ọ̀daràn tó sojú bí ojú ẹ̀mí yìí ó mú owó ó ń jẹ́ kí gbogbo èèyàn jẹ ìyà owó táwọn èèyàn ṣiṣẹ́ fún wọ́n ń fi owó rà á wà wá máa kúrò pé káwọn èèyàn lọ máa náwó yẹn lọ ìwọ àti Buhari ó yẹ ká arrest Buhari padà níbi tó lọ ẹ̀yin ọmọ àǹtí mi wọ́n ti lọ arrest àwẹ́ o breaking news Jagaban ti lọ rẹ̀ arrest emefiole wọ́n ti lọ rẹ̀ gbé kódò wà ní custody báyìí wọ́n dẹ̀ tún ti suspend ẹ̀ Tinubu ti fi ẹlòmíì replace ẹ̀ wọ́n ti fi ẹlòmíì replace emefiole o ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti rẹ̀ gbé emefiole ńlẹ̀ o mo ní sáré kéde wá fún yín ni pé emefiole ìkà ó dájú bí àwọn arúgbó tiwa tó wà nínú igbó àwọn ìyá oníyà wọ́n ń jìyà wọ́n ń sọ́fà nínú igbó wọ́n nígbà tọ́rọ̀ owó dé tó yẹ kó gbowó òde gbé lọ sí ilẹ̀ Haúsá kẹtù wọ́n máa wo àwọn ẹ̀sùn burúkú tí wọ́n kà fún emefiole lọ́rùn àwọn ẹ̀sùn tán kà fún lọ́rùn ó ní agbára o àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ ṣùgbọ́n nígbà tí news bá gbé gbogbo ẹ̀sùn náà a máa gbé síta gbangba ṣùgbọ́n for now wọ́n ti lọ rè gbé breaking news DSS arrest Godwin Emefiole allegation on Emefiole by DSS èyí tèmi tí rí bíbáyìí ohun tí mo rí tí wọ́n kọ sí bíbáyìí ni pé wọ́n ní funding unknown gunmen Eastern and IPOB with money he raised for his failed presidential bid last year and fund diverted from government cover. Mi ò tí ì rí yẹn but eléyìí mismanagement of Nigeria Association Investment Program Nestra and the Octo borrow semi illegal economic crime of national security dimension money laundering on say some activities through proxies round tribunes conveyance of financial benefits of self and others, threats to national society, criminal conspiracy to divert government source, terrorism financing. Ntẹ́mi tí rí tí wọ́n kọ sí bíbáyìí nìyẹn pé wọ́n fi tí àwọn DSS fi charge Emefiole. But now wọ́n ti lọ rè gbé nílé nísìn wọ́n ti gbé sílé tẹ́tẹ́lẹ̀ Tinubu suspend ẹni but now wọ́n ti lọ rè gbé báyìí ó ti wà ní custody ó wà ń bẹ́ẹ̀ ó wà ní custody àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ ó pọ̀ jẹgbẹjẹgbẹ bí wọn bá tiẹ̀ kà sí lẹ́sẹ̀ ó wùwọ̀ ọ̀dájú ìwọ̀ ọ̀dájú tó wù ní ìgbà náà tẹ́ bá rántí ó wùwọ̀ ọ̀dájú pé nígbà tí àwọn yóò níyà wà nínú igbó tó yẹ pé àsìkò tó yẹ káwọn ẹlẹ́ni ná owó tiwọn wọ́n tún fi owó ra owó ní orílẹ̀-èdè tí wọ́n ti ní òun àti Buhari jọ pláàni ẹ̀ ó dẹ̀ dájú débi wípé àwọn arúgbó ń kú àwọn tó wà lọ́spítà nínú ọ̀rọ̀ ibi àìrówó gbà yìí àìmọye ẹ̀mí ló lọ sí ìwọ́dẹ̀ ń gbádùn kò sọ́mọ ẹ̀ ní Nàìjíríà bí Tinubu ṣe ẹ kú o bàbá Tinubu ẹ má bínú sà Jagaban of Nigeria ó kú Minister of Aviation tó lọ rè gbé àlùmọ́jìrì airline wọ Nàìjíríà ẹ dákun ẹ bá wa gbé òun náà apààyàn nírú àwọn yún àwọn eléyìí lè pààyàn sáyé ẹ lọ bá wa gbé wọn àtàwọn míì tó bá kù ẹ lọ bá wa gbé wọn wọ́n pọ̀ o ẹ bá wa lọ kó wọn wá ẹ ṣeun gan ni thank you sa o adúpẹ́ eléyìí o tẹ̀sẹ̀ ti bá wa mọ́ Emefiole ẹ ṣeun.